Kọ́lí Oṣó Kọ́lí Oṣó nílò láti dira ó nílò láti dira ogun nítorí pé ilé ayé ogun ni máa wí pé ìjì tí mo jí lónìí mo bá lágẹmọ lórí ewé ìjì tí mo jí lónìí mo bá rògìdìgbà lálẹ́ odò Kọ́lí Oṣó ẹnì kò ní bá rògìdìgbà lálẹ́ odò kó rá rògìdìgbà mú ẹnì kò ní bá lágẹmọ lórí ewé kó rá lágẹmọ mú Kọ́lí Oṣó. Part 12 gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wo Kọ́lí Oṣó part 12 ó yẹ súnmọ́ mi síbi ẹ jẹ́ ká jọ lọ wo Kọ́lí Oṣó part 12 ẹ déètì tí Kọ́lí Oṣó part 12 máa jáde sórí YouTube tí gbogbo wa máa ṣe kíni tí a máa láǹfààní àti rí wò ẹ má bínú last video tí mo ṣe mo rí pé fídíò yẹn cut kò sọ déètì tí Kọ́lí Oṣó part 12 máa jáde ṣùgbọ́n lẹ́ni a fẹ́ sọ déètì tí Kọ́lí Oṣó part 12 máa jáde sórí YouTube tí gbogbo ẹ̀yin fáǹsì tí Kọ́lí Oṣó tí ẹ máa láǹfààní àti rí wò wíìkì tí a wà nù rẹ̀ yìí ìyẹn Friday gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ Friday tí ó ń bọ̀ yìí Kọ́lí Oṣó part 12 máa di wíwò fún gbogbo ènìyàn pátápátá pàápàá jùlọ ẹ̀yin fáǹsì wa kí lẹ́yìn wa máa ṣe tí Kọ́lí Oṣó part 12 máa fi jáde ní wíìkì tí àwọn àánú rẹ̀ yìí òun ní kẹ́ ẹ kọ́kọ́ wo fídíò ìdópin nítorí pé kíni tí ẹ bá wo fídíò ìdópin ó máa fún YouTube láǹfààní láti gbé dí fídíò ìdọ́dọ̀ ìtẹ̀lẹ̀ di icon náà bẹ́ẹ̀ bá ṣe ń wo fídíò ìdópin ẹ máa tẹ̀ sí comment section pé drop Kọ́lí Oṣó part 12 ẹ máa sọ fún ìtẹ̀lẹ̀ pé ẹ ti ṣetán láti wo Kọ́lí Oṣó part 12 nítorí pé kíni ìtẹ̀lẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé ó máa observe dáadáa yóò kọ́kọ́ observe ẹ̀yin fáǹsì náà ìtẹ̀lẹ̀ yóò kọ́kọ́ observe ẹ̀yin fáǹsì náà pé ṣé lóòótọ́ ilẹ̀ ẹ̀yin fáǹsì ti ṣetán láti wo Kọ́lí Oṣó part 12 tó bá rí pé ẹ̀ tí ṣetán ìtẹ̀lẹ̀ á sún sẹ́yìn díẹ̀ tó bá wá rí pé àwọn fáǹsì ti ń béèrè fún yóò ṣe kíni ìtẹ̀lẹ̀ yóò fún wa jẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín last video pé a ti ya Kọ́lí Oṣó part 12 bẹ́ẹ̀ ni a ti ya Kọ́lí Oṣó part 12 ó kọ̀ọ̀kan ká gbé jáde ní ọwọ́ ẹ̀yin fáǹsì ló kù tó wà sí lọ́wọ́ báyìí sí ó yá ẹ̀yin fáǹsì wa ẹ máa tẹ̀ sí comment section tẹ́ ẹ bá ti ṣetán láti wo Kọ́lí Oṣó part 12 ẹ jẹ́ ká mọ̀ ní comment section ìbéèrè kejì ní pé ṣé Kọ́lí Oṣó kó continue ni àbí ká parí Kọ́lí Oṣó sí part 12 ṣé ká continue Kọ́lí Oṣó ni àbí ká parí ẹ̀ sí part 12 ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu ẹ̀yin olólùfẹ́ wa gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé ohun tẹ́ ẹ bá fẹ́ náà ni tẹ̀lẹ̀ máa bá yín fẹ́ ṣé kí Kọ́lí Oṣó continue ni nítorí pé a ti ya 12 ti wà ńlẹ̀ ṣé ká tún ya 13 ni ká ya 14 ṣé kó continue máa lọ ni àbí ká parí ẹ̀ sí part 12 tó bá jẹ́ pé ká parí ẹ̀ sí part 12 ẹ jẹ́ ká mọ̀ ní comment section tó bá jẹ́ pé kó continue ni ẹ jẹ́ ká mọ̀ ní comment section ẹ máa bá wa share fídíò yìí kẹ́dẹ̀ máa drop comment yìí tí ẹ bá ti subscribe sórí channel yìí ìyẹn Àṣeyọrí TV ẹ make sure pé tẹ subscribe button yẹn kó kúrò ńbẹ̀ nítorí pé kíni bẹ́ẹ̀ bá ṣe ń subscribe sí channel yìí ní tẹ̀lẹ̀ yóò máa ṣe kíni ni yóò máa láǹfààní àti máa ṣe kíni láti máa fún yín jẹ tán làwọn náà máa láǹfààní àti máa ṣe kíni láti máa mú update wá lóríṣiríṣi bó bá ṣe ń lọ lágbolé Kọ́lí Oṣó àti lágbolé Yorùbá film industry Kọ́lí Oṣó part 12 ń bọ̀ lọ́nà ẹjẹ́ àjọ lọ wò ní Friday tó ń bọ̀ yìí ìyẹn Friday tó ń bọ̀ yìí ọ̀sẹ̀ tí àwọn àánú rẹ̀ yìí Kọ́lí Oṣó part 12 ó máa di wíwò fún gbogbo ẹ̀yin fáǹsì wa a tún máa pàdé ní next video mi nígbà tí màá sọ̀rọ̀ lórí àwọn sinimá tó bá làmìlaka títí dìgbà náà ire o.